Ẹ kú ìkàlẹ̀, ẹ kú etígbọ̀ọ́, ẹ ṣé tẹ́ tẹ́tí sí mi. A kú ìgbáyé o. Èmi náà ni o. Èmi ti yín ní tòótọ́, Àìtàlẹ̀ Abíamọ. Ẹ káàbọ̀ sí ètò yín, ètò mi, ètò wa, Ṣóṣe yín rí. Ṣóṣe yín rí tọ̀tẹ̀ yìí? Mo ní kí n bi yín ni o. Báwo ló ṣe ṣe yín o? Èwo gan-an ló ṣe yín rí inú ẹ̀? Torí our surroundings, the environment, do play an important role and do impact on how we learn and do things and who we become. Àyíká wa, agbègbè àyíká tẹ́ ẹ gbé, tẹ́ ẹ wà, àti irú àwọn èèyàn tí ó yí yín ká, tí ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tàbí tí ẹ̀ ń rí wọn lójoojúmọ́, máa ń kó ipa tí kìí ṣe kèrémí yálà sí dáadáa tàbí sí aburú nínú ìgbésí ayé wa àti nínú irú ẹni tí a wá jẹ́ lọ́jọ́ tòní. The kind of person that we turn out to be later on in life. Ṣóṣe yín rí? Irú agbègbè wo gan-an lẹ gbé dàgbà? Irú àyíká wo gan-an lẹ ti kúrò? Irú àyíká wo lẹ wá wà báyìí o? Ṣóṣe yín rí? Pàápàá jùlọ nígbà tẹ́ ẹ wà léwe. Ṣé àyíká tí ìfẹ́ wà? Ẹ ṣáà mọ̀ pé kò sí bá a ṣe máa rìn torí kò ní mì o. Ṣùgbọ́n kò kọjá àfaradà. Àbí eléyìí tó jẹ́ pé kódà èèyàn gan mọ̀ pé ẹ jìyà, ìyà jẹ yín, kódà ó kọjá pálí, container load ni, ẹ mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àbí inú ọrọ̀ ni. Bóyá kòlà kò ṣágbé ní, àbí ààyò, ṣùgbọ́n ebi ò pa wá. Ṣóṣe yín rí? Ṣé ẹ rántí? Ṣé ẹ tiẹ̀ lè rántí irú àyíká tí ẹ dàgbà sí? The environment, the situation, the circumstances tí ẹ là kọjá, tí ẹ dàgbà sínú ẹ̀. Ṣóṣe yín rí? Fẹ́lòmíì, bóyá bàbá ni kò kàwé, tí á ní àwọn ọmọ wọ́n ṣe ṣòun yìí o, wọ́n máa ní láti kàwé. Wọ́n á mú ìwé, wọ́n á mú lọ́kùnkúndùn. Àwọn míì lè ní gbogbo ọmọ ni àtakọ àtabo ni wọ́n máa rán nílé ìwé, ni wọ́n máa mójútó. Èwo ló ṣe yín rí? Ẹlòmíì, wọ́n á tọ́ ako, wọ́n á fi abo lẹ̀. Ìmíì á tọ́ abo, á fi akọ sílẹ̀. Ṣóṣe yín rí? Ṣé gbogbo lọ́mọ làwọn òbí yín ṣe ni?
àbí wọ́n kọ́lé apá kan dá kan sí, àbí wọ́n fi kan kẹ́kan. Èwo gan-an ló ṣe yín rí? Ṣé wọ́n kan ìhà kan náà sí gbogbo yín ni, àbí wọ́n láàyò láàrin ẹ̀yin ọmọ, bóyá ọmọ ìyá, bóyá ọmọ orogún, bóyá ọmọ ọbàkan? Èwo gan-an ló ṣe yín rí bẹ́ẹ̀? Ṣé ilé oníyàwó kan ni, àyíká oníyàwó kan, me and my husband, me and my wife ni, àbí aláya ńlé lálè lóde ní rẹpẹtẹ ni? Èwo gan-an ló ṣe yín? Àyíká èwo gan-an ni tiyín? Àbí ilé olórogún, oní ẹjọ́ ọ̀làròyé, ilé olórogún oró tó gùn gbùngbùn tí ò lópin, ṣó ṣe yín rí? Àbí àwọn tó jẹ́ pé òde là ń ṣàgbà, ilé kan ní ìta náà tí ń ṣe ṣe àrími o, akágàn ni wọ́n nu ilé. Ahun orí ara alẹ́ àwọn ò gbádùn, àwọn gan ò gbádùn ara ẹ̀. Èwo ló ṣe yín? Àbí títa wọn bùjẹ́bùdànù? Èwo gan-an ló ṣe yín rí? Àwọn tí wọn mọ́là tó wókọ, Father Christmas, àpá ló ń jẹ́ bẹ́ẹ̀. Èwo gan-an ló ṣe yín rí? Torí kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́. Ṣé ọmọ ilé ni yín ni, àbọ̀mọ tí wọ́n bí síta? Èwo gan-an ló ṣe yín rí? Ṣé inú ilé lẹ wà ní, àbẹ́yìn fẹ́ǹsì, àbí jìnnà réré, the hidden child? Èwo gan-an ló ṣe yín rí? Ṣé àyíká yín, ṣé bàbá lo lórí ni, àbí ìyá lọ̀gá? Ìyá lọ̀gá, ìyá lápàṣẹ wàá. Ní tí ìyá bá ti sọ lábẹ́ gé. Èwo ló ṣe yín rí? Ṣé bàbá dúró bí bàbá yín, àbí wọ́n fìdí ẹ? Tí ìyá wa jẹ́ commander in chief of the armed forces of the house. Èwo gan-an ló ṣe yín rí? Ṣé tí ẹ lè bù ṣe gàdà, kẹ́ ẹ bù ṣe gèdè, kẹ́ ẹ rántí irú àyíká tẹ́ ẹ ti dàgbà nígbà tẹ́ ẹ wà léwe títí tẹ́ ẹ fi gbọ́njú? Kẹ́ ẹ wá wò ó sáyìíká bí tẹ́ ẹ wà ní ìsìn. Ṣé ó kópa dáadáa ni, àbí pa burú? Èwo gan-an ló ṣe yín rí nínú ẹ̀? Nínú ó ṣe mí rí èní. Omi tó ṣe mí rí ń bẹ̀ o, mo mọ̀ dáadáa. Mo tún ní kí n bi yín ni o. Èwo gan-an ló ṣe yín rí? Èwo lẹ lè identify with? Èwo ni iye yín sọ sí, èwo lẹ rántí sí? Was it a good experience or a bad one? Ṣé ẹ tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀? Àbí kò ṣeé sọ ní fìtílà àfi tí iná bá kú?
ẹ jẹ́ ká máa sọ, ẹ jẹ́ ká máa rò ó. Wọn kò ní kí n bi yín ni. Ṣó ṣe yín rí? A kú ètò.